ẹgbẹ́ àwọn haúsá ní ẹgbẹ́ tó lágbára jù ní ilẹ̀ haúsá èèyàn Arewa Consultative Forum wọ́n mà ti sọ̀rọ̀ lórí bí ìròyìn ṣe ń lọ gidigidi lásìkò yìí pé ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ọ̀mọ̀wé Goodluck Jonathan ó fẹ́ jáde díje ju ipò ààrẹ lọ́dún 2027 tó sì jẹ́ pé agbẹnusọ igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tó ti díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2019 àtọdún 2023 ìyẹn Alhaji Atiku Abubakar àwọn náà ti sọ̀rọ̀ wọ́n ti gbẹ́nu sí máìkì lórí ìròyìn tó ń lọ nípa pé Jonathan ó fẹ́ díje du ipò ààrẹ lábẹ́ nínú ètò ìdìbò ọdún 2027 ẹ rántí pé ìròyìn tó jáde báyìí ni pé àwọn alágbára ilẹ̀ haúsá Jonathan gan ni wọ́n fẹ́ fi rọ́pò Tinubu lọ́dún 2027 ìdí tó sì náà fi fẹ́ Jonathan ni pé wọ́n ń wọ ọmọ àpá gúúsù ìyẹn Southern Nigeria tí ò ní lè lójú ọdún mẹ́rin lọ nípò mọ́ láti parí sáà ọdún mẹ́jọ apá gúúsù tí wọn yóò fi dá agbára padà fáwọn haúsá àti fúlàní bẹ́ẹ̀ ni wọ́n rí i pé báwọn bá fún olùdíje míì yàtọ̀ sí Tinubu táwọn ò fẹ́ láǹfààní ọdún mẹ́jọ ni wọn yóò fẹ́ lò ilé ìgàn ló jẹ́ kí wọ́n ti máa bẹ Jonathan kódà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP wọ́n fìdí ẹ̀ múlẹ̀ páwọn tí ń lé Jonathan kiri àwọn tí ń bá a sọ̀rọ̀ láti wá padà sínú ẹgbẹ́ PDP àti láti wá díje du ipò ààrẹ tó sì jẹ́ pé Jonathan náà ti ń ronú sí báyìí o kódà àwọn tó súnmọ́ ti ń sọ pé ó ṣeé ṣe kó padà sídìí òṣèlú kó sì díje du ipò ààrẹ lọ́dún 2027 ṣáà bí ìròyìn ṣe wá ń lọ tí Jonathan ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ pé òun yóò díje tí ò tí ì padà kéde ẹ̀ níṣe ni ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ haúsá ìyẹn ẹgbẹ́ tó lẹ́nu jù mẹ́ Arewa Consultative Forum náà ti sọ̀rọ̀ o nínú ọ̀rọ̀ ẹ̀ agbẹnusọ ẹgbẹ́ Arewa Consultative Forum ọ̀jọ̀gbọ́n Tukor Muhammad Baba ó jẹ́ kó di mímọ̀ wípé lóòótọ́ kò sẹ́ni tó lè fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n tó ní ọ̀pọ̀ nǹkan ló ń ṣiṣẹ́ fún Jonathan ó láti gbà tó ti lé kúrò níjọba 2015 nínú òkìkí ẹ̀ ti ń kàn nítorí pé ó gbéjọba sílẹ̀ wọ́ọ́rọ́wọ́ kò fa wàhálà tó sì ń látìgbà náà ìgbé ayé àlàáfíà ló ń gbé táwọn ààrẹ tó jẹ lẹ́yìn ẹ̀ tán máa ran níṣẹ́ káàkiri àgbáyé tí kì í sì sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé ọdún mẹ́rin tó tún lè lò ní ìjọba náà ó tó jẹ́ kí ọ̀pọ̀ àwọn alágbára ilẹ̀ haúsá kan fẹ́ kó díje du ipò ààrẹ ṣùgbọ́n tó ní ibi tọ́rọ̀ wà ní pé àwọn ò tí mà ṣé Jonathan lè ṣe dáadáa fún Nàìjíríà àti pé kí lètò tó ní fún orílẹ̀-èdè Nàìjíríà ó yẹ ìyẹn gan ni kókó láti sọ pẹ̀lú bí ètò ìdìbò ọdún 2027 bó ṣe ń bọ̀ nígbà tóun náà sọ̀rọ̀ agbẹnusọ Alhaji Atiku Abubakar lórí ọ̀rọ̀ ròyìn ìyẹn olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ròyìn fún Abdulrasheed ó jẹ́ kó di mọ̀ ní ọ̀rọ̀ tó kọ sórí ọ̀rọ̀ ajára pé ó tiẹ̀ ti dá bẹ́ẹ̀ o ò ní kí Jonathan ṣàjáde kó díje dupò ààrẹ káwọn wo nǹkan èèyàn pòun fẹ́ wo nǹkan kan àwọn fẹ́ wo ohun tí ó ṣẹlẹ̀ bí ìgbà pé èèyàn fìyàn ṣẹlẹ́yà ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ Abdulrasheed ni ló jẹ́ bí ìgbà pé inú ẹ̀ ń dùn pé Jonathan fẹ́ jáde ní nítorí pé àwọn fẹ́ wo nǹkan tí yóò ṣẹlẹ̀.